Ó jẹ́ àmì láti wà lórí ètò ilé ẹ̀kan sí ní àkókò yìí. Ẹ ṣé tí ẹ ń tẹ́tí sí wa, ó jẹ́ ìbùkún gbà pé à ń gbọ́ láti ọ̀dọ̀ yín wá. Kọ́ríńtì kìíní orí kìíní ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ní òní. Mo sọ nípa sísọ àwọn nǹkan tó lágbára di aláìlágbára ní jẹjọ. Mo sì fẹ́ parí àwọn nǹkan tó ní agbára yẹn tí ó jẹ́ pé ìyà tá a bá kọ sí wọn ó lè má ní ipa ní òní lẹ́ẹ̀kan sí. Mo ti fún wa ní nǹkan méjì ní ìjẹjọ yẹn, wọ́n ó tún ṣe àtúnyẹ̀wò wọn. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ ka Kọ́ríńtì kìíní orí kìíní yẹn ẹsẹ̀ 17. Bẹ́ẹ̀ ni, nítorí Kristi kò rán mi lọ í baptisi bí kò ṣe láti wàásù ìrere, kí ìṣe nípa ọgbọ́n ọ̀rọ̀, kí a má ṣe sọ àgbélébù Kristi di aláìlágbára. Nítorí Kristi kò rán mi lọ í baptisi bí kò ṣe láti wàásù ìrere, kì í ṣe nípa ọgbọ́n ọ̀rọ̀, kí a má ṣe sọ àgbélébù Kristi di aláìlágbára. Ọlọ́run tó ní wá, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ nífẹ̀ẹ́ wa púpọ̀. Ẹ tún fún wa lórí ọ̀fẹ́ láti lè sọ̀rọ̀ yín. Mo gbàdúrà pé kí ẹ lè lo ọ̀rọ̀ yín nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Mo gbàdúrà pé kí ẹ lè ràn wá lọ́wọ́, kí agbára tó wà nínú ọ̀rọ̀ yín kó lè ní ipa rere nínú ayé wa. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. A wò ní ọ̀sẹ̀ tó kọjá pé Kristi wípé gbogbo agbára tí bẹ láyé àti lọ́run tòun ní í ṣe. Bó tilẹ̀ jẹ́ pé Olúwa wí bẹ́ẹ̀, a ṣàkíyèsí wípé ikú Kristi ó lè má ní ipa nínú ayé wa. Agbára Kristi ó lè má ní ipa nínú ayé wa. Kí ni yóò jẹ́ kí agbára Kristi má ní ipa? Àìgbàgbọ́. Téèyàn bá ti fi ìgbàgbọ́ rẹ̀ sínú ara rẹ̀, sínú iṣẹ́ òfin, sínú fèdèfọ̀, sínú iṣẹ́ ìsìn tàbí nǹkan kan tàbí òmíràn tó yàtọ̀ sí Kristi Jésù, ẹ̀yin ó rí pé ikú Kristi kò ní ipa. Ẹ̀yin náà wá kíyèsí ẹsẹ̀ Bíbélì tí mo kà lẹ́ẹ̀kan yẹn wípé ó sọ nípa ìtẹ̀bọmi baptisi. Wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ pé ìgbàgbọ́ wọn inú ìrìbọmi ló wà. Èmi tán rìbọmi lọ́mọ ọdún 12. Èmi tẹ́ pé ọmọ ọjọ́ 8 náà ti fọ́n mi sí lójú. Èmi tẹ́ pé 40 ọjọ́ ni màmá mi tó gbé mi lọ léèsìn. Tó o bá ti fi ìgbàgbọ́ rẹ sínú Kristi, tó o fi ìgbàgbọ́ rẹ sínú ọgbọ́n, Bíbélì sọ pé àgbélébù Kristi jẹ́ kí ni o? Asán. Nǹkan kejì tí mo ní ó lè má ní ipa tó sì jẹun tó lágbára, òun náà ni pé ọ̀rọ̀ Ọlọ́run ní agbára. Bíbélì ní ọ̀rọ̀ Ọlọ́run yìí ó sì ṣe kí ni o? Ó lágbára. Ó mú ju ìdàkídà olójú méjì lọ. Ọ̀rọ̀ Ọlọ́run yìí òun ló lè yí ayé wa padà, ó lè tẹ̀ wá síwájú, ó lè bùkún wa, Bíbélì ní ó rán ọ̀rọ̀ rẹ̀ ó ṣe kí ni o? Ó mú wọn lára dá. Bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run lè ní ipa ńlá yìí tó sì lè ṣe ohun ńlá nínú ayé wa tó yìí. Ǹjẹ́ ẹ mọ̀ pé tá a bá ti dá òfin tara wálẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run kò ní ipa, asán ni ó jẹ́. Tá a bá ti jẹ́ kí àṣà borí ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ pàṣà la tẹ̀lé kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run, asán ni ó jẹ́. Ohun tọ́rọ̀ Ọlọ́run sì lè ṣe ó pọ̀ púpọ̀. Mo kìlọ̀ fún ọ, ìwọ tó fẹ́ yàn tó fẹ́ ṣìyàn, yàn pẹ̀lú ìgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni. Má yàn pẹ̀lú àṣà, má yàn pẹ̀lú tí wọ́n sọ. Ìwọ tó jẹ́ ọkọ nínú ìdílé, ìwọ tó jẹ́ aya nínú ìdílé, ohun tó lè jẹ́ kí ìdílé yín ó tò kó lè nítumọ̀, ó ní ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì ni ó gbé ọ̀rọ̀ rẹ̀ kájú gbogbo orúkọ rẹ̀ lọ. Nǹkan kẹta tí ó lágbára tọ́pọ̀lọpọ̀ wa máa ń sọ di asán, òun náà ni àdúrà. Àti yà wọ́n kan sọ́tọ̀ àti sọ wọ́n di aládùúrà. Àti yà wọ́n kan sọ́tọ̀ àti sọ wọ́n di ẹni tó máa àdúrà gbà. Ǹjẹ́ o mọ̀ pé àdúrà ó lágbára gan? Ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 16, James 5:16. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín, kí ẹ sì máa gbàdúrà
fún ara yín kí a lè mú yín lára dá. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ní agbára púpọ̀. Kí ni bẹ́ẹ̀ ni iṣẹ́ tí àdúrà máa ń ṣe o? Iṣẹ́ tó lágbára ni. Iṣẹ́ àdúrà kìí ṣe iṣẹ́ kékeré. Ṣùgbọ́n Bíbélì ní ẹ ò ní nítorí pé ẹ ò ṣe kí ni? Ẹ ò béèrè. Nínú àwọn àǹfààní látọ́lọ́run fún wa, ó ní ilẹ̀kùn ṣíṣí pé a lè béèrè lọ́wọ́ òun. Ó ní béèrè a ó sì fi fún ọ. Mátíù orí 2 ẹsẹ̀ 7 nìyẹn. Ìwé Jeremáyà orí 23 tún sọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run dáadáa kẹ́ ẹ lè mọ agbára tàdúrà ní. Jeremáyà orí 23 ẹsẹ̀ 3 wípé ké pè mí, èmi ó sì dá ọ lóhùn, èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀. Ké pè mí, èmi ó ṣe kí ni o? Èmi ó sì dá ọ lóhùn. Kì í kàn ṣe pé yóò kàn dáhùn nìkan, ṣùgbọ́n ó tún rí kọjá ń tó béèrè. Ó rí ohun ńlá àti alágbára. Ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 20. Mo ń fi hàn wá wípé àdúrà ó lè ní ipá ńlá, ó ní agbára, ṣùgbọ́n ó lè jẹ́ asán. Màá sì sọ bí ó ṣe jẹ́ asán fún wa. Ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 20 sọ pé ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa, ó lè ṣe ju ohun tá a ṣe kí ni o? Tá à ń béèrè lọ. Ṣùgbọ́n àkọ́kọ́ ṣe kí ni? Àkọ́kọ́ béèrè. Àdúrà ta ni Bíbélì sọ pé ó ń ṣe iṣẹ́ agbára púpọ̀? Àdúrà olódodo. Bíbélì wípé tí mi bá gba ẹ̀ṣẹ̀ láàyè lọ́kàn mi, Olúwa kì yóò gbóhùn mi. Bóòlù àdúrà ò ṣe ní ipa, bóòlù àdúrà ṣe lè jẹ́ asán tó bá ń gbénú ẹ̀ṣẹ̀. Ìdí inú tó fi jẹ́ pé ńgbà tí wọ́n gan mọ̀ pé kò sí ní tèè ṣe, bó ṣe ń mùmúkúmu ló ń fàfàkúfà, bó ṣe ń yàlè ló ń ṣe àìṣòdodo, bó ṣe ń ṣe nílé ọ̀tọ̀ ní bó ṣe ń ṣe nílé ìsìn, ọ̀tọ̀ ní bó ṣe ń ṣe nílé, ọ̀tọ̀ ní bó ṣe ń ṣe nílé ìsìn, ọ̀tọ̀ ní bó ṣe ń ṣe lẹ́nu iṣẹ́. Èyí lọ bí iṣẹ́ òun déédéé, ó sì ń gbowó oṣù. Èyí tí ẹ yọjú bẹ̀, ó sì sáìn, ó bá débẹ̀, ó tún pẹ́ débẹ̀. Ó wà máa gbàdúrà, Olúwa jẹ́ ìránú gbà lẹ́nu iṣẹ́ yìí, jẹ́ ìrí ìgbéga. Ìgbéga ò tọ́ sí ọ. Ó kàn sọ àdúrà dasán ni nínú àìwà bí Ọlọ́run, nínú àìbẹ̀rù Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ pé bí àrá bí iná tá a mọ̀ hó wọ̀wọ̀wọ̀. Ìwọ kọ́dàdúà, o lè hó dọ̀la. Jẹ́ kí n sọ fún ọ, o lè hó dọ̀la. Ó sọ̀rọ̀ Ọlọ́run, àdúrà di asán, àdúrà lágbára. Ìgbọ́ tó bá ń gbé nínú ẹ̀ṣẹ̀, ó sọ dasán. Àdúrà lágbára tó o bá béèrè nítorí ìfẹ́kúfẹ̀ẹ́, ó sọ àdúrà dasán. Àdúrà yẹn kò ní nítumọ̀. Àdúrà tá a bá béèrè nínú kíni o? Ìfẹ́kúfẹ̀ẹ́. Ìwé Jákọ́bù orí 1 ló wí bẹ́ẹ̀ fún wa. Wípé torí pé a fẹ́ mú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wa ṣẹ. Nígbà tó o bá béèrè mọ́tò lọ́wọ́ Ọlọ́run, kó o lè máa yàlè, kó o lè lọ máa tàwọn ọ̀dọ́mọbìnrin jẹ nílé ẹ̀kọ́ gíga, yìí máa gbé ọ síwájú ọkọ̀. Nígbà tó bá béèrè owó àti iṣẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ìfẹ́kúfẹ̀ẹ́, mo fẹ́ fi hàn wọ́n tí kò lè dá fẹ́mi náà. Ṣé orí pínpín àṣeyọrí kọ́ lọkọ̀ rírà àti ilé ńlá kíkọ́? Ìfẹ́kúfẹ̀ẹ́ kó lè máa ṣe gààrù sáwọn tó jú ọ lọ tàbí sáwọn tó jẹ́ òbí rẹ. Irú àdúrà bẹ́ẹ̀ Ọlọ́run mọ èrò wa jù wá lọ. Ọlọ́run mọ èrò wa jù wá lọ. Kí ló fẹ́ kọ́ Ọlọ́run ṣe fún ọ? Kí ni tó fẹ́ ṣe? Kò lè kéjì kàrú. Gbọ́, ó sọ àdúrà dasán. Ní tí àdúrà máa ń ṣe, ó ní pé ó máa ń sún ọwọ́ Ọlọ́run láti ṣe àwọn nǹkan kan. Ẹ rántí pé Pétérù wà nínú túbú, àwọn èèyàn sì péjọpọ̀ láti gbàdúrà fún. Áńgẹ́lì Ọlọ́run sì lọ ṣílẹ̀kùn bẹ̀.
nígbà tí Mósè pe orúkọ Olúwa níwájú òkun pupa, Ọlọ́run la òkun pupa, wọ́n rìn ní ìyàngbẹ ilẹ̀. Àdúrà, Ọlọ́run máa ń dáhùn àdúrà. Ọlọ́run ní agbára láti dáhùn àdúrà, ó sì ń fi àdúrà ṣe iṣẹ́ agbára. Ṣùgbọ́n ṣé kí n sọ fún ọ pé àdúrà lè jẹ́ asán tó bá jẹ́ pé a kò béèrè, tó bá jẹ́ pé a béèrè fún ìfẹ́kúfẹ̀ẹ́, tó bá jẹ́ pé a béèrè nígbà tí a kó ẹ̀ṣẹ̀ sọ́kàn. Jẹ́ kí n tún sọ nǹkan mi tó máa ń jẹ́ kádùrá já sán fún ọ kí n tó parí ìwàásù yìí sí orí kókó kan yòókù. Àwọn tó lágbára tá a lè sọ dasán, ohun àdúrà wà lára rẹ̀. Sórí tí o bá ń béèrè lórúkọ èèyàn, àdúrà tá a bá fẹ́ gbà sí bàbá tẹ̀ mọ́ yóò ṣìpẹ̀ fún wa nípasẹ̀ ọmọ ni. Nípasẹ̀ Jésù Kristi làdúrà fi ń gbà. Àdúrà kọ́ ni ìgèdè àti ọ̀fọ̀. Mo wà níbi kan jọ́ kan, mi ò ṣeré, ẹnìkan sì ń gbàdúrà, ó ní nítorí pé a kọ́ pé àlọ́ rámirámi là á rí, ẹnìkan ìrábọ̀ rẹ̀, a kò kọ eléyìí sínú Bíbélì o. Pẹ̀lú èèyàn kì í ṣàdúrà Bíbélì. Torí náà tó o bá ti àdúrà tó fìdí múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run ló ń ṣiṣẹ́ agbára. Gbọ́, Jésù ní gbogbo agbára, ṣùgbọ́n Jésù lè má ní ipa láyé wa tí a kò bá gbàgbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ó yè ó sì lágbára. Tí a bá gbé ìgbékalẹ̀ tara wa sílẹ̀, tí a bá jẹ́ kí àṣà borí ọ̀rọ̀ Ọlọ́run, tá ò bá ti tẹ̀lé, ká mọ̀ pa á mọ́, kò lè ṣiṣẹ́ agbára láyé wa. Àdúrà ó lágbára. Tí a bá ti ṣe nínú ìfẹ́kúfẹ̀ẹ́, tá a béèrè lórúkọ ẹlòmíì tí ì ṣe orúkọ Jésù Kristi, gbọ́, tí a ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ lọ́kàn wa, tàbí tá a bá tiẹ̀ gbàdúrà rárá, àdúrà kò lè ní ipa. Nǹkan kẹrin tó lágbára tó sì lè má ní ipa tàbí tó lè ní ipa, òun náà ní ìgbàgbọ́. Ìwé Matthew orí 17. Ìwé Matthew orí 17 àti ẹsẹ̀ 20 rẹ̀, òun ni mo fẹ́ ká kà. Matthew orí 17 ẹsẹ̀ 20, Jésù wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ni. Lóòótọ́ ni mo ṣàwí fún yín, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustadi, ẹ̀yin yóò wí fún òkè pé ṣí níhìn lọ sí ọ̀hún, yóò sì ṣí. Kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe. Gbọ́n jẹ́ kí n fi ẹsẹ̀ 19 ṣàlàyé ibi ìfún yín. Bí nígbà náà lé àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ wá lẹ́yìn, wọ́n sì bíi pé èyí ṣe tí àwa kò fi lè lé e jáde. Ọmọ tó ní wárápá, wọ́n gbé sọ́dọ̀ ọmọ lẹ́yìn Jésù, kò sí tí wọ́n rí ṣe sí. Ẹ̀ẹ̀kan tí Jésù bá sọ̀rọ̀ sí ló ṣe kí ni wárápá náà fi sílẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ pé kí ló táwọn ò lè ṣe? Ilẹ̀ nígbàgbọ́. Àìnígbàgbọ́ ó jẹ́ tí kì í jẹ́ kí a lè ní ipa. Ṣé rí ìgbàgbọ́ ó ní agbára púpọ̀. Ìgbàgbọ́ ń ṣí òkè nídìí. Ẹ kí n fi nǹkan tí ìgbàgbọ́ tún lè ṣe hàn yín. Hébérù orí 11 ẹsẹ̀ 6. Ṣùgbọ́n
Lí àìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú, nítorí ẹni tí ó bá ń tọ̀ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Bàbá màmá, arákùnrin àti arábìnrin, kí ni ìgbàgbọ́ ń ṣe? Ó ń wu Ọlọ́run. Ṣé tí inú Ọlọ́run bá dùn sí yàn, kí lèèyàn tó fẹ́? Kí inú Ọlọ́run yọ sí yàn, kí èèyàn lè wu Ọlọ́run, kí èèyàn lè jẹ́ ìwúrí sí Ọlọ́run. Bọ́n tí ó lè jẹ́ kẹ́lẹ́ ó ṣẹlẹ̀, ó ní kí ni o? Ìgbàgbọ́. Àwa gan tá à ń sọ pé onígbàgbọ́ ni wá, ìgbésẹ̀ gbẹ̀gbọ́ mélòó ló ti gbé látìgbà tó ti dáyé? Ọ̀rọ̀ Ọlọ́run mélòó ló gbàgbọ́? Ìlérí ọ̀rọ̀ Ọlọ́run mélòó ló gbàgbọ́? Ìdí tá a fi kí gbàdúrà náà nìyẹn. Bábìrà ṣe lágbára tó, ọ̀pọ̀lọpọ̀ àdúrà wa làdúrà pé ńgbà bá gbà tán láti máa ṣe yọjú náà pé bó máa ṣe wọ́nà àbáyọ. Àjẹ́pọ̀ ògbọ́ Ọlọ́run gbọ́ kó lè dáhùn àdúrà yẹn. Ipò lè ṣe ju ohun tó béèrè lọ. Bíbélì sọ pé láìsí ìgbàgbọ́ èèyàn kò lè ṣe kí ni o? Kò lè wu Ọlọ́run. Tí ìgbàgbọ́ bá wà ńkọ́, òkè yóò ṣe kí ni o? Yóò ṣí. Mátíù orí 13 ẹsẹ̀ 62 13:58. Bíbélì ní òun kò sì ṣe ọ̀pọ̀ iṣẹ́ agbára níbẹ̀ nítorí àìgbàgbọ́ wọn. Ìgbàgbọ́ kò bá ní ipa ńlá ní ìlú yẹn, iṣẹ́ agbára tí Jésù ò bá ṣe, kò bá ṣe kí ni o? Kò bá pọ̀ bá. Ṣùgbọ́n kí ló dé tí kò fi ṣiṣẹ́ agbára? Wọn ò gbàgbọ́. Ojú ọmọ káfíńtà wọn fi ń wò ó. Ṣé o tiẹ̀ gbàgbọ́ pé Jésù òun ni Ọlọ́run? Ṣé o gbàgbọ́ pé òun ni ọ̀nà òtítọ́ àti ìyè? Ṣé o tiẹ̀ gbàgbọ́ pé gbogbo agbára tí bẹ láyé àti lọ́run ti Jésù Kristi ni? Ṣé o gbàgbọ́ pé kò sóhun tó ṣòro ṣe fún un? Ó ní ènìyàn ní èyí ṣòro fún ṣe fún, ṣùgbọ́n pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Ṣé o tiẹ̀ gbàgbọ́ wípé ọ̀rọ̀ rẹ tó dàbí pé kò sí ìrètí ń bẹ mọ́ yẹn, ìrètí ń bẹ? Ẹni tó ti ń ṣàìsàn látọjọ́ tó ti pẹ́ yẹn, ṣé o tiẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run lè wò sàn? Wàhálà èyí tó kàn lẹ́nu iṣẹ́ yìí, níbi tó ti ń ṣiṣẹ́ yìí, ṣé o tiẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run lè bọ́ yanjú ẹ̀? Iṣẹ́ tó ti dàrú yìí, ṣé o tiẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run lè tún tò? Ọlọ́run ò ní ṣiṣẹ́ agbára torí pé ò gbàgbọ́. Ò gbàgbọ́. Bàbá ẹ gbàgbọ́. Màmá ẹ gbàgbọ́. Ẹ̀yin ọmọdé ẹ ò gbàgbọ́. Ọ̀dọ́mọkùnrin kékeré kan wò mí lórí móhùnmáwòrán, ó sọ fún bàbá rẹ̀ láìpẹ́ ìtẹ́lẹ̀ pé kára bẹ́ẹ̀lì fóun. Bàbá rẹ̀ níjọ́ náà ọmọkùnrin náà ó fi fóònù flash mi ni wọ́n tún nà á. Wípé ó parọ́ pé òun ò lo credit, kò lò ó flash mi ní òótọ́ ni mo pè padà ni. Ṣùgbọ́n níjọ́ tí mo lọ bẹ̀rẹ̀ owó yìí, àmọ́ nǹkan ohun tí mo pinnu láti mú bíbélì kan dání. Ó nìkan lè mi fún bíbélì inú ìdílé náà. Ṣùgbọ́n ó gbàgbọ́ pé ó ti tó àkókò fún òun láti ní bíbélì. Ọlọ́run ṣe kí ni? Ó fi ránṣẹ́ sí i. Èló ló ná? Mo mú lọ fún lé. Ọ̀pọ̀lọpọ̀ kan onígbàgbọ́ lè ṣe. Mo ṣe kéré tó yìí ní ọdún kan nígbà tí mo wà nílé ẹ̀kọ́ gíga. Mo ń gbàdúrà nígbà tí mo ní owó kankan lọ́wọ́. Olúwa, kó tó di ọ̀túnla fẹ́ ẹgbẹ̀rún 2 ránṣẹ́ sí mi. Ọdún mo ń sọ yìí bóyá ọdún 2004 ni. Lọ́sàn Sunday ní ilé ìsìn mo ti fúnra mi ìbá olùṣọ́àgùtàn sọ̀rọ̀. Lọ́dún mo ń sọ yìí mi ò tí ì ní ẹ̀rọ alágbèéká. Ọ̀rẹ́ mi kan bá mẹ́rin alágbèéká dání, mo sì lẹ́nìkan tó ní o. Mo bá ti tẹ̀ nọ́mbà ń tàn, bàbá flash ẹ̀. Bí bàbá náà ṣe pè wá padà nù. Láyé ọdún tí mo ń sọ yìí, Trans International Bank ṣì wà. Mo lè rántí dáadáa pé
bàbá náà bá pè mí padà, mo ti ń wá bí màá ṣe rí wọ ọmọ yìí, lọ sí Transnational Bank ní Turkey, lọ tó bá ti débẹ̀ pè mí, kò ní kẹ́ni báyìí pè mí bẹ́ẹ̀, ó ń tàn ẹgbẹ̀rún 2 ló kó fún mi. Èló ni mo béèrè láàárọ̀ ọjọ́ ìsinmi? ẹgbẹ̀rún 2. Nígbà tí ó fi dàárọ̀ ọjọ́ ajé, èló lọ́rùn fi ránṣẹ́ sí mi, ó tiẹ̀ tún ká mi lára pé kí n ti béèrè ẹgbẹ̀rún 5. Ìgbàgbọ́ ó lè ṣí òkè. Jésù máa ń ṣiṣẹ́ agbára téèyàn bá ṣe kí ni o, tó bá ní ìgbàgbọ́. Ìgbà tó o bá ti ní ìgbàgbọ́, ìgbàgbọ́ kò ní ipa kankan. Ìgbàgbọ́ kò ní ṣe iṣẹ́ àtúnṣe kankan. Ìgbàgbọ́ kò ní ràn ọ́ lọ́wọ́. Ohun tó sì nílò ní ìgbàgbọ́ kékeré kó o lè rí irú ìrànlọ́wọ́ tó nílò gbà. Ṣùgbọ́n ìgbàgbọ́ yẹn kì í ṣe nínú ara rẹ, kì í ṣe nínú alábàágbé rẹ, kì í ṣe nínú ọkọ rẹ. Ìgbàgbọ́ yẹn nínú Ọlọ́run alágbára ni, Ọlọ́run alààyè, Bàbá Jésù Kristi. Ìpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ ni pé kéèyàn kọ́kọ́ sinmi lé pé nítorí òun ni Jésù ṣe kú, la ṣe sín, ló ṣe jí dìde, kéèyàn ó gba Jésù lólùgbàlà èèyàn sínú ọkàn èèyàn. Ibẹ̀ ni Kristi ó ti ní ipa. Èèyàn ò ní ìdánilójú ọ̀run, èèyàn ò ní ìyà ìnípẹ̀kun. Lẹ́yìn èyí, téèyàn bá tún tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tún ní ipa, yóò máa yí ayé wa padà, yóò máa ta ayé wa síwájú. Téèyàn bá lè máa gbàdúrà, àdúrà ó tún ní ipa. Gbọ̀rọ̀ àdúrà wo ni? Àdúrà ìgbàgbọ́. Ṣé ó gba Jésù yìí? Ó nífẹ̀ẹ́ rẹ̀. Ó lè pè é sínú ọkàn rẹ̀. Ṣé o ti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lèmi àti ẹ? Ṣé o ti mọ̀ pé nítorí wa ló ṣe kú, la ṣe sín, ló ṣe jí dìde? Ṣàlàyé fún níbi tó wà yẹn, tẹ́rí rẹ bá fúnra rẹ. Jésù ṣàánú èmi ẹlẹ́ṣẹ̀, kí o sì gba ọkàn mi là. Mo gba ẹ̀bùn rẹ tí ṣe ìyà ìnípẹ̀kun fún ara mi lónìí. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Mo ti fi ìgbàgbọ́ mi sínú ìwọ nìkan ṣoṣo. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa, àmín. Jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ní ipa, jẹ́ kí ìgbàgbọ́ ní ipa, jẹ́ kí Kristi ní ipa, jẹ́ kí àdúrà ní ipa. Àwọn ipa tán fẹ́ ní ó lágbára púpọ̀. Gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè. Pè wá sórí 070 38 08 56 52 tàbí 070 87 68 21 22 tàbí 070 55 30 74 92. Àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé. Ó dàbọ̀.